fẹ́ gbọ́ èmi ò lọ Mọ́kà o èmi o Ọláyíwọlá Moruf Abíọ́lá ọmọ ìyá Èjìdé ojú ajá ń bàdàn èmi ò lọ Mọ́kà o farabalẹ̀ sórí mo kó àmọ́ lápẹ̀ẹ́rẹ́ nínú ayé ẹ̀dá tọ́lọ́hún ṣẹ̀dá tèmi ó yàtọ̀ sí tiẹ̀ má fi ra rẹ George nípa tèmi torí pé ìyá tó bí mi kọ́ ló bí ọ bàbá tó bí mi kọ́ ló bí ọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́lẹ́dùmarè sì ṣẹ̀dá wa èmi kì í lọ rú Mọ́kà bẹ́ẹ̀ kódà kọ́ mọ̀ jẹ́ Mọ́kà mọ́ kó tó jẹ́ nǹkan mi èmi kì í gbà á ọlọ́run ọba nìkan la torí ìkànsì kan mi ní torí tí màá jẹ kí n bá tí mo fẹ́ jẹ́jẹ́ mi dẹ̀ ní torí nǹkan tí màá jẹ lénìí kí n bá tí mo fẹ́ jẹ lọ́la jẹ́ mi nítorí kó ní mi lè dùn kí n bá ọ̀la àwọn ọmọ mi jẹ́ tí gbogbo wa bá lè máa ronú bẹ́ẹ̀ ó ṣe é ṣe káyé ọ̀rọ̀run o kí ló fà á tí mo fi ní ń lọ Mọ́kà mo ṣe fídíò kan láìpẹ́ yìí mo fi polongo ohun tí mo rí nípa Alhaji Imam Daud Igiogun ṣebí jẹ́jẹ́ mi ni mo lọ rí ní o passport bí ní àkúnlẹ̀mú lórí òkè ìkúkú mọ̀ pé wọ́n ń ṣe passport mẹ́ ìmọ̀ páwọn immigration office wà mẹ́ ẹnìkan lójúwe fún mi mo sì lọ mo ṣalábàápàdé ẹnìkan bẹ́ẹ̀ bàlá nígbò ní immigration office débì wọ́n bá ní bàbá kan ló ṣalákòóso rẹ̀ pé kódà àfáà ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní júwe ṣé honorable ni ṣé state rep ni ṣé house of assembly ló wà ní ṣé senator ni mo bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí mo rí pé àfà ìní bàbá yẹn wọ́n láwọn lọ́lọ́run lò láti gbé wá mo wá bẹ̀rẹ̀ ṣèwádìí mi ta lẹni náà irú ẹni wo ni mo mọ̀ wá ẹni yẹn mi rí ẹni yẹn rí nínú ayé wọ́n wá sọ àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ti gbé ṣáájú nígbà wá tó àkókò kan ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti pẹ́ o nígbà wá tó àkókò kan mo wá rí pé wọ́n tún gbé fire station wá from federal stage wọ́n tún gbé wá sọ́yọ́ mo rí tí wọ́n lọ́ǹjẹ̀ tálà fún wa mi bá wà bóyá aláàfin tó ṣẹ̀ṣẹ̀ dé Ọ̀yọ́ àwọn ni wọ́n lọ gbà wá nínú ìrìn àjò mo bá tún gbọ́ pé Alhaji Daud Igiogun àwọn náà wọ́n tó ṣe kìíní ẹ̀ wọ́n ṣàkà nǹkan bí oríṣi 4-5 tó nípọn orí ó wá wú mi lórí inú mi wá dùn ló mú mi bọ́ sórí afẹ́fẹ́ tí mo fi pariwo Alhaji Daud Igiogun wípé níjọ́ tí pé Ọlọ́run ṣàforíjì fún mi o níjọ́ tí IDS Àfọ̀njá tó ti kú ni mo ti rò pé sáà lè ríru rẹ̀ mọ́ lọ́yọ̀ọ́ torí pé ránṣẹ́ Elédùmarè ni ìgbà tí mo wá ríru bàbá yìí ó wá ṣe mí léèmọ̀ tọ̀ bíi kí ni mo sọ nípa wọn sí o àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pè mí àwọn tí ó wọ DM mi wá àwọn tí ó mọ gbá mi láago pé àwọn kan wà nínú àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń bi mí pé ṣé tí mo sọ yìí sọ dá mi lójú mo ní tí ò bá dá mi lójú ṣe báwọn ará Ọ̀yọ́ wò ṣe báwọn ọmọ bíbí Ọ̀yọ́ ṣe bí wọ́n wo fídíò tí mo ṣe kí ló dé tí wọ́n takò mí pé kò rí bẹ́ẹ̀ àwọn kan sì wà tó pé wọ́n sáyẹ̀nsì pé bẹ́ẹ̀ ni kódà ó tún ṣe báyìí kódà ó tún ṣe báyìí kódà ó tún ṣe báyìí èmi mú wá síran gbogbo wa ni ìpè kọ́kàn lè jẹ́kọ̀ọ́ kí gbogbo wa ó lè wo àwòkọ́ṣe lára Alhaji Daud Imam Igiogun mo wá rí tẹ́nìkan wá pè mí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kíkí àwọn èèyàn pè mí láti Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn pè mí láti Èkó àwọn èèyàn pè mí láti ìlú Ọ̀yọ́ ẹnìkan pè mí láti US àwọn bíi méjì pè mí láti ìlú òyìnbó tí mi mọ kọ́ńtírì wọn èmi ọ̀hún há nọ́mbà ìlú èbó sórí nígbà tí wọ́n lọ rí now ẹnìkan wá pè mí ó wá bí mi ń ṣe mùsùlùmí ni mí tòótọ́ mùsùlùmí ni mí oníṣẹ́ múmìnì ni mí ètò Ọlọ́run lọ́mọ múmìnì ṣùgbọ́n mùsùlùmí ni mí ó wá ní ṣé mo ti lọ hajj ní hajj èmi ò tí ì lọ o ó wá ní ṣé mo ní passport mo ní passport ó ní kí n snap data page mi
kí n send ẹ̀ sóhun mo ní kò possible wàláhì kò possible torí tí mo sọ kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ fẹ́ ràn mí ní hajj wàláhì mi lè gbà mi mọ èèmù yín o tẹ́ fi béèrè passport yẹn o mi mọ èmi kọ́ Alhaji Daud tó ṣe kò ń ṣe bàbá mi mo kàn mọ̀ wọ́n ni èmi ò ṣe torí pé èmi kì í ṣe nǹkan torí kéèyàn lè praise mi tàbí tó bá yẹ kí n ṣe kí n wá torí pé èèyàn ó bu mi kí n pé mi ní ṣe ṣé bóun ló ní fóònù rẹ̀ tó bá bú mi ó bú mi nìyẹn tẹ́ ẹ bá rí pé nǹkan tí mo sọ tẹ́ ẹ bá rí pé ó dáa ẹ appreciate ẹni tó ṣe ni ẹ ṣàdúrà fún tó mi ẹni tó ṣe gan mi ìjẹ́ ní thank you torí pé tóun ṣe ojú táwa ń ṣe yìí lọ ṣùgbọ́n tóun bá ṣe bó ṣe ṣéun Alhaji Imam tẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn táwa ò bá ṣe báyìí àwa náà jábá àmọ́ náà torí pé a ti sọ pé gbogbo ẹni yòówù tó bá ti nífẹ̀ẹ́ Yorùbá tó wá nífẹ̀ẹ́ ìlú wa Ọ̀yọ́ Aláàfin ẹ gbàgbé àwa máa fẹnu tọ́ sí ẹnu lábẹ́rẹ́ fi tún aṣọ sí ẹnu ládìyẹ ògògó fi tẹ́yìn ẹ̀ sí àwa máa fẹnu tún tọ̀hún sí ṣùgbọ́n tó bá lè wọ́n dàlẹ̀ Ọ̀yọ́ rú òun nu Ọlọ́run kó náà rántí pé òun lọ́mọ ń bẹ òun láya ń bẹ òun níyàwó ń bẹ òun lọ́kọ ń bẹ òun kọ́lé bẹ òun nílẹ̀ ń bẹ mọ̀lẹ́bí òun bẹ ń bẹ. èmi kàn fẹ́ kọ́ rọ Alhaji Igi Ogun mo kàn fẹ́ kó jẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn ni èmi ò sọ torí pé kálàjì lè praise mi tàbí kálàjì lè invite mi pé kìnnì kan wá sí kìnnì kan àìsà ẹ má bínú pé mo sọ síta bàbá tó pè mí tẹ́ ń béèrè pé ṣé mo ti lọ hajj ẹ̀mí ẹ wo lásìkò yìí gan tẹ́mi gangan bá ní owó hajj lápò mo lè má lọ Mọ́kà o mo lè má lọ torí pé number 5 ní Mọ́kà wà nínú òpin ẹ̀sìn Islam mẹ́rin tó wà wájú ṣé mo ti fọ̀fíìlì ẹ̀ náà tí máa pé hajj lọ́kàn bí mo bá lówó tó ṣe Mọ́kà ní ìsìn ìdá mẹ́ta ìdá méjì ń fi tún gbèsè ayé mi ṣe ìdá kan ń fi ṣoore ni tàbí kí n ná sí mọ́sálásí ilé Ọlọ́run salamu alaikum walhamdulillah ìtọ́lọ̀ ń ṣe fún mi lóore mo ń dúpẹ́ lé lórí wàláì Ọlọ́run gbàdúrà mi nídìí iṣẹ́ tí mo yàn láàyò mo mọ tí mò ń rí ń bẹ̀ mo dẹ̀ mọ orí tọ́lọ́run ṣe fún mi ń bẹ̀ alhamdulillah inú ọdún yìí náà lọ́lọ́run sílé mi fún mi tí mo ti ń kọ́ látọdún pẹ́tipẹ́ mi ò gbówó lọ́wọ́ ẹnì kankan oògùn mi ni so mọ́tò tí mo sì ń gbé kì í tì mí lójú so tá a bá jọ gbéra nísìta láti Èkó tá a bá jọ ń lọ Ọ̀yọ́ lẹ́yìn 30 ìṣẹ́jú tó bá dọ̀yọ̀ èmi náà dọ̀yọ̀ sótán aṣọ́rí tètè ò ní kọjá lé arìnbẹ̀rẹ̀ ló máa fòye délé ṣùgbọ́n àkàn sọ fún gbogbo ẹ̀yin tọ́lọ́run fún lóko tó fún lágbára tó ràn yín lọ́wọ́ tó gbàdúrà yín tẹ́ jọmọ bíbí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó jẹ yín lógún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tọ̀ ojúlówó Ọ̀yọ́ ẹ jẹ́ kọ́rọ̀ Ọ̀yọ́ jẹ yín lógún ẹ kú òǹdí ọ̀tẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ o kò gbọ́dọ̀ jókòó kò gbọ́dọ̀ nàró kí lè fẹ́ gbà bẹ́ẹ̀ ààbò òlú ló yẹ kẹ́ ẹ jẹ́ ó ṣe pàtàkì sí yín báwo la ṣe dálé iṣẹ́ ńlá lẹ̀ láyé ọba Adéyẹmí Aláàfin tàná of blessed memory fún bàbá ìbáriwo tẹ́ ń pa ni pé Aláàfin ni òjé lé iṣẹ́ ọwọ́ Ọ̀yọ́ Aláàfin ni òjé ẹ̀yìn tẹ́ ẹ̀ nìkan sí tẹ́lẹ̀ torí tẹ́ ẹ bá nìkan sí ni ẹ̀ ní ok Aláàfin ti kú ọ̀yà ara wo lè dá láàrin ọdún 3 tálàfin ò sí nípò tí ò sọ́ba kankan nípò lọ́yọ̀ọ́ ara wo lè dá ṣe bí mọ̀ tara ẹni nìkan lẹ̀ bá kì ẹ̀kọ́ ni kí gbogbo tàlájì Igi Ogun yọ jẹ́ fún gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá o látòrí ibi tó ti bẹ̀rẹ̀ déédéé bí ó dé Honorable Hakeem Shikima ó ń gbìyànjú o à ń ríṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kò tíì tó bẹ́ẹ̀ ni Alhaji Yunus Akíntúndé à ń ríṣẹ́ yín ṣùgbọ́n kò tíì tó pọ̀ tó ó dọ̀gbé sì jáwọn ọkọ̀ jáàmì ọba tí wọ́n bá ti fẹ́ wá bí kan wa Ọlọ́run okùn yín o ẹ lọ gbìyànjú ẹ lọ ṣe dáadáa Alhaja Monsura Sumonu ìdá méjì Ọ̀yọ́ tí wọ́n ń pè lẹ́nìkan Ọlọ́run ló pè yín bẹ́ẹ̀ o Ọlọ́run ló pè yín bẹ́ẹ̀ o Ọlọ́run nífẹ̀ẹ́ yín gan ṣùgbọ́n déédéé bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ yín ẹ dáfẹ́ náà padà sínú Ọ̀yọ́ ẹ nífẹ̀ẹ́ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ẹ fìfẹ́ hàn sọ́yọ́
gbogbo ìyówù tí bá ń bí yín nú ẹgbẹ́ mi ọmọ onílù ni yín tí ò ní fẹ́ kó tú ẹ bá láàfin tàná ṣèjọba gbogbo ẹ̀ sì lọ ní rọrùn nígbà tẹ́ dé tí bàbá tẹ́wọ́ gbà yín ẹ sọmọ fún wọn àwọn náà ṣe bàbá fún yín Aláàfin tòní dọwọ́ yín o ìlú Ọ̀yọ́ dọwọ́ yín o àwọn aláṣepọ̀ ó bá yín ṣe o ìní máa mẹ́ńsàn àmọ́ àwọn kọ̀ọ̀kan tí mo mọ̀ pé wọ́n lẹ́mìí dáadáa á máa dàkọ̀ yín bàbá mọ́kà nǹkan yín lábùkù o ẹ má bínú o mo fọlọ́run ọba bẹ̀yìn o nǹkan yín lábùkù tí ẹ bá rí nǹkan míì tó jẹ́ pé nípasẹ̀ nǹkan míì lẹ bá fi fẹ́ ṣe nǹkan fún mi màá wẹ́kọ̀ ọmọ ẹ̀ ṣùgbọ́n lórí pé mo sọ̀rọ̀ ìlú mi ńlẹ̀ ṣe wàá rò pé kẹ́ ẹ compensate mi náà mi kì í ṣe èèyàn bẹ́ẹ̀ mi ì ní ṣùgbọ́n bí ọ̀pá mi wàláhì tàláì ọlọ́run tó mi so àwọn míì lè máa fojú kan wò mí pé irú èèyàn kan bákan ni mo ṣe jẹ́ èmi àtọlọ́run àjọrí náà ríra wa mo mọ ọlọ́run tí mò ń sìn ọlọ́run tí mò ń sìn náà mọ̀ mí ìwọ náà mọ̀ tiẹ̀ tó bá tó ọ ṣìkè náà tí ò bá wá tó ẹ wà láti ẹ ṣùgbọ́n ọlọ́run tèmi wàláhì tàláì ó tó mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí o tẹ́ ẹ mọ rírì ń tà sọ tẹ́ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ tẹ́ ẹ mọ̀ pé bó ṣe rí la ṣe wí mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá ìmáàmù Igi Ogun ẹ ní jábọ́ wàràfánà ọmọ kánà àléyà ipa yín ò ní parẹ́ ní Yorùbá kò ní parẹ́ lọ́yọ̀ Aláàfin ẹ ní dẹni ẹ̀yìn ẹ ní dẹni àgbégbè bíi iṣu ẹ wo àgbà kan eégún kan ní máa jáde ńgbà kan àwọn bàbá wa ní sọ̀tàn fún wa wọ́n ní bó bá jáde bó bá dọ́dọ̀ àgbà kan yóò bá àwọn èèyàn ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tí wọ́n ó dúró tì í àwọn ọmọ kéékèèké yóò mọ wá ra nǹkan fún wọn wọ́n ní àgbà wọn wá sọ fún eégún pé bó o ti ń ṣe iná ni ọmọ sí wọ́n tó bá dọ́dọ̀ àgbà kan òun wọ́n fọ ẹlẹ́ran báyìí òun nìkan ní ọ̀dájú kò lé àlàpà kò ní séèyàn lọ́dọ̀ rẹ̀ yóò sọ fún náà pé bó o sì ń ṣe iná ni ọmọ sí Alhaji Imam Daud Igi Ogun bẹ́ẹ̀ ti ń ṣe náà ni ẹ máa ṣe ẹ̀dá tí bá wá ń ṣerú nǹkan báyìí ayé máa bínú ẹ̀ ọ̀tá máa pọ̀ fún Ọlọ́run máa gbé yín jẹ̀rí ọ̀tá ẹni jábọ̀ ẹni ṣubú ẹ̀mí ẹni ṣubú ara mi ò fẹ́ sọ̀rọ̀ kankan mọ́ lórí ọ̀rọ̀ yìí kọ́ mọ́ dàbí àṣejù ṣùgbọ́n tí mo rí yẹn mo gbọ́dọ̀ wá sọ ẹ wá tó máa retí fídíò kan sẹ́ẹ̀rí gbogbo nǹkan tí mo sọ pé bàbá yẹn ṣeun máa gbé kámẹ́rà máa lọ rìkọ́dù gbogbo ẹ̀ máa lọ rìkọ́dù ẹ̀ máa wá interview àwọn tó mọ̀ nípa ẹ̀ máa interview máa wá sọ̀yọ̀ mo ń bọ̀ wá sọ̀yọ̀ mo ń bọ̀ wá sí recording lórí ẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti wá bọ́ ẹ̀wẹ́ mò ń yin ẹyin kan ń bọ̀ tí mo ń bọ̀ wá tú palẹ̀ gbígbà wọn bá tẹ́ńjẹ́ ní ọkọ̀ palẹ̀